Ẹ káàbọ̀ padà sórí ìkànnì ọmọlúwàbí ni mí. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ní gbogbo ìgbà. Etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, bákan náà ojú tẹ́ fi ń wò wa kò ní fọ́ láṣẹ Èdùmàrè. Ní báyìí, sinimá tuntun ta ní láti wò, òun la pàkọ́lé rẹ̀ ní Ẹ̀gún, táwọn jàǹkànjàǹkàn òṣèré sì kópa nínú rẹ̀. Lára wọn la ti rí Habib Alagbe, Fausat Balogun tí gbogbo wa mọ̀ sí Madam Sajẹ, Damilọ́lá Òní, Tèmítọ́pẹ́ Àrẹ̀mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá yìí jẹ́ iṣẹ́ ọwọ́ Mariam Yusuf tí olùdarí sì jẹ́ Ṣeun Ọláìyá. Sinimá yìí dá lórí ìpọ́njú nígbà tí ọkọ àti ìyàwó kan tí wọ́n ti fìgbà kan wà ní ìgbé ayé àlàáfíà tí ìbáṣepọ̀ wọn sì gún régé, ṣùgbọ́n tí ìyípadà bẹ̀rẹ̀ lójijì, tí àwọn àdánwò kan sì wọlé tọ̀ wọ́n wá, tí ó sì ń ṣe ìpalára fún ìfẹ́ àti sùúrù tí wọ́n ní sí ara wọn, tí èyí sì fa ìdánwò fún wọn. Gbogbo eléyìí ń ṣokùnfà àti ṣàwárí òtítọ́ nípa ara wọn láti lè dúró ṣinṣin pẹ̀lú òdodo ara wọn àti láti lè wá ọ̀nà àbáyọ àti ìtẹ̀síwájú nípa ìbáṣepọ̀ wọn. Ẹ ní láti wo sinimá yìí, Ẹ̀gún làkọlé rẹ̀. Ẹ ṣé.